Nurse Títí. Orí ti fẹ́ yẹn ni. Kò máa rántí nǹkan kan náà. Nítorí èèyàn kan tó special life mi tí mo fẹ́ introduce yìí sí mo dẹ̀ fẹ́ kó náà mọ̀ yìí sá. Ìyàwó mi ni sá. Ìyàwó mi ni sá. Ìyàwó mi ni sá. Baby. Baby. Má bínú jọ ẹni tí mò ń sọ fún ẹ lórí fóònù yẹn philanthropist ni wọ́n dẹ̀ popular gan seriously. Wọ́n máa ṣe tiwa ní àmọ́ ìyàwó mi. Ace gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ìwọ kọ́ la fẹ́ rí ọ̀gá ẹ̀ la wá rí. Bye-bye. Adérẹ̀mí Adébánjọ. Ti fẹ́ Bánkọ́lé. Bí ọmọ ti fẹ́ rí ọ, ọkọ̀ máa wá bí ọmọ wá bí ní ibi ẹ̀kúrò ló dé sí. Yeah. Okay. Do it. Daddy, kí lẹ sọ fún ọ? Daddy, kí lẹ bá ọ sọ? Jẹ́ ọkọ mi, mo fẹ́ kó o bá mi ṣe tó jẹ́ pé tọ́mọ ìgbà máa wáyé gbogbo ìfẹ́ tó ní sí mi fẹ́ kó dá lérí ọmọ yẹn. The club that I went to yesterday, so this girl had 500,000, and me had 380, so win. My transfer 1.5 sí. Yes, tó bá ti dé ẹ̀kú náà kan. Èmi á fún ẹ ní 10 million naira to start your new life with my daughter. Oh yes, sir. It cannot work. By tomorrow morning, Yes, sir. I want your resignation letter on my table. Unfailingly. Okay. Ṣé wọ́n sọ pé o ti ṣe wedding pẹ̀lú Tókẹ́? Arábíṣẹ́ yín ló sọ fún mi náà. Ṣé irọ́ ni mo pa? Sọ fún wọn. Contract wedding tó ṣe pẹ̀lú Tókẹ́ àti kí wọ́n ti pe ọmọ yẹn. Contract wedding yẹn o máa jáwọ́ lẹ̀. That's not possible. That's not possible, Mom. That's not possible, ma. Tókẹ́. What's all this now? How many times we suffer cook mama mum siga mo nínú ilé? What bo je kini to ko mu kini anyhow. To chebi kini. Are you not ashamed of yourself? Yes, I can talk to you anyhow I like. Are you crazy? So ìwọ ló máa sọ nǹkan tí mo máa ṣe fún mi. Are you mad? Mo jẹ́ ọmọdé ni. So I can't tell you what to do. Mad. Don't talk to me like that. Kaliba selma kekieke ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi ọ̀run ṣí ọ̀run ṣí ọ̀run ṣí ọ̀run ṣí ọ̀run ṣí. Ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi. Ọ̀run ṣí ọ̀run ṣí ọ̀run ṣí ọ̀run ṣí. Salima kele makele sama ya. Ne zama he kole makele na. Ibukun Oluwa ni múnilà láì ní làlà kan nínú. Olúwa má jẹ́ n ṣiṣẹ́ bí erin kí má jẹ́jẹ́ ìlérí. Ó yá kẹtàn yọ ọkọ mi. Mami, ṣé ń jẹ́ ọkùnrin ló kù mẹ́?
mi mọ nǹkan tí mi ń jẹ mo kàn ń jẹ ṣáà ni. Fọlá ló ń jẹ yìí ó yá Fọlá jiyàn máa jẹ. Oríire ló ń jẹ pẹ̀lú ó yá máa jẹ. Pemisire ògo ló ń jẹ ó yá máa jẹ jẹ káre. ó ti wá pegedé báyìí káàbọ̀ sípò ọlá káàbọ̀ sílé ọlà káàbọ̀ sínú iyì káàbọ̀ sílé ògo amọ̀nà. ẹni mọ̀nà ló tọ́. amọ̀nà o. ẹni mọ̀nà ló tọ́. ọkọ̀ràn lọ sọmọ ìdóbìnrin. ẹgbẹ́ kí n lọ sọ́dọ̀ obìnrin. lọ sọ́dọ̀ obìnrin. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ̀yin ẹgbẹ́ àmọ́ ẹ kú àtìlẹ́yìn mi amọ̀nà àtẹ̀yìn náà ṣe. àṣẹ amọ̀nà. ẹni mọ̀nà ló tọ́. Kaliba selma kekiyeke ọ̀run sí nítorí ọ̀rọ̀ mi. ìwọ náà ti dóbìnrin bí ọkùnrin ó ti jáwé ọ̀la kò sí ọkùnrin kan àbí obìnrin kan tó lè dúdú ló fẹ́ gbà ìwọ ti di ọmọ aláṣẹ tẹ́gbẹ́ gbogbo tó bá ti rí bá ìṣiṣẹ́ kódà àwọn tó bá rò sí wọ́n ò sọ síta tó rò lọ́kàn ẹ̀ ti di ṣiṣẹ́ ẹgbẹ́ àwọn àgbáyé. mo ń try láti fẹ́ understand ìpọ́tẹ́ ń sọ àmọ́ kò yé mi dáadáa ṣé tọmọbìnrin bá wà tó ti ń dàgbà tó bá ti dín tó bẹ̀rẹ̀ sí ní lálàá tó ń bá àwọn àgbà jẹ débi pé wọ́n ń ba alájọṣepọ̀ lójú oorun tó mọ̀ tó bá jí sáyé ṣó ti di pé ó ti wọ ẹgbẹ́ ọlá ó ti wà ókè nìyẹn ni ọ̀sìn mi ò understand. rárá o ṣọ́ra àlá tí wọ́n láì àlá lásán kọ́ ó ti darapọ̀ mọ́ wọn àgbà wọ́n ti bá gbàjẹ́ ó ti bá gbà mú ó ti jáwé ọ̀la ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ amọ̀nà. ẹgbẹ́ àgbà àmì ẹgbẹ́ àjẹ́. àsọ bẹ́ẹ̀ mọ̀ àìpẹ́ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ amọ̀nà ẹgbẹ́ ọ̀la ni ẹgbẹ́ aláṣírí. ṣé mo ṣe yìí mami èmi ẹgbẹ́ àjẹ́. ìwọ ṣe fún yín ṣé mo ṣe yìí. wà á gbàgbọ́ fọ́rẹ́ balẹ̀ nǹkan tí ò yí ẹ mo fẹ́ láyé ẹ lẹ́nu sórí láti ìgbà tí bàbá ẹ ti kú kò sí ẹnìkan pẹ̀lú mi àfọlọ́hùn wá wo gbogbo tó ń lọ yìí àti owó tí mo fún ẹ ní ilé yìí ẹgbẹ́ àmọ̀nà ló tì mí lẹ́yìn mo dẹ̀ fẹ́ kí wọ́n wá bá mi tì ẹ́ lẹ́yìn inú mi dẹ̀ dùn wípé wọ́n ti bá mi tì ẹ́ lẹ́yìn. mo ti dó lóríire àsùnkùn mọ́. mami ṣe mo ṣe yìí ni tó bá tiẹ̀ wá mú yín tẹ́fẹ́ mú mi wọnú ẹgbẹ́ mami ṣẹgbẹ́ àjẹlẹ̀ yẹn kò má jẹ́ mami ṣẹgbẹ́ àjẹlẹ̀ yẹn kò jẹ́ ni mami ṣẹgbẹ́ àjẹlẹ̀ yẹn kò jẹ́ ni ẹni kò ní tẹ̀mí jẹ́ mami kí ni mo ṣe fún yín. ọba máa jẹ wọn ọba tẹ́lá mi kẹ́kẹ́ bí o máa lùyá mi ló wá fẹ́ ṣe fún mi lẹ́ni pé mo fẹ́ sọ ẹ́ dọ̀ lóríire. mami kí lè ṣe mí.
Ètò ẹ̀jẹ̀ kí n dàgbà díẹ̀ mi tí ì dàgbà má mi mọ bó ṣe ń fò. Ọlọ́run mà ní kí o mọ ìyá rẹ kẹ. Kí n máa jábọ́ lórí transformer ni kí n máa já sínú kálá má mi ẹ̀bẹ̀ fi mí jẹ́ sí. Kí n máa jábọ́ sórí ìpàdé àwọn èèyàn káàkiri lọ́nà ìyànà pàjá wá mi kí ló dé. Ṣé èmi ń já sórí transformer mi mo wà nú ẹ̀ náà? Àbí bí wọ́n ṣe wà yìí kò ń wọ́ kó dọ́mọ aláṣẹ kó máa pàṣẹ. Má sunkún mọ́ bó o ṣe wà yìí sí o ò lè padà. Finished ooo. God where are you? Mọ́mí mi ti mislead mi àti báyé mi jẹ́ o. Ayé ò bàjẹ́ ṣáyè tèmi bàjẹ́ báyìí. Ṣé gbèsè ayé mi ṣé kò hùn ẹ́? Ṣé mo pé inú yìí ń bí mi? Àwọn èèwọ̀ òṣì tẹ̀yìn òbí mi máa ń wú ni tí bá bẹ̀rẹ̀ sí ní náà yìí sí. Àwọn ará àdúgbò rí pé mò ń ná ìyá mi. Má ṣe sọ̀sọ́ lọ́hùn. Mo gbà ládùúrà fún ẹ pé o ò ní ti ara mi dẹ́ṣẹ̀ sọ́lọ́run. Gbọ́rọ́ ọmọ tó ṣíwọ́ ló yẹ ẹ́. Ọmọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹ. Mo ṣe bẹ́ẹ̀ fún ìyá mi. I'm an adult. I'll take care of myself. Two junctions from here ni màá ti sọ̀kalẹ̀ o. But kí ni problem ìyá yìí nítorí Ọlọ́run? Ṣé dandan ló fi ń fúnyàn lówó? Ṣé dandan ló fi ń gbowó lọ́wọ́ èèyàn ni? Wọ́n ní mi ò fowó wọn kọ́ máa fún mi lówó, mi ò fowó, mo wà ókè, mi ò fowó. Àfìgbà tó tún fowó sínú báàgì lẹ́yìn mi, àbí kí ni gbogbo rádaràda yìí nítorí Ọlọ́run? Kí ni gbogbo eléyìí? Take it easy, madam. Take it easy. Wo ẹ ṣe jàre ọ̀nkú, a ní mi ò fowó wọn. Mi ti sọ fún wọn pé mi ò fowó wọn, mi ìfẹ́. Kéèyàn má ní mi lára kó má sọ mí lẹ́nu. Ẹ ló pè mí síre. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé? Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ sọ mí lẹ́nu ni? Mo ní mi ò fowó yín. Àfìgbà tẹ́ tún lọ kọ́wọ́ sínú báàgì mi lẹ́yìn. Mi ò láìjẹ́, mi ìfẹ́. Èmi kẹ̀. Mi kọ́ ni mo kó sí báàgì ẹ o. Mi ò kó sínú báàgì ẹ, kódà mi ò wọ yàrá ẹ. Ṣé bí mi ti sọ fún ẹ? Kékeré lo ìrírí yẹn. Gbogbo ohun tó bá ti ń fẹ́ báyìí, tọkàn ẹ bá ti sọ, ó máa tó ẹ lọ́wọ́ ni. Ẹ̀yin kọlẹ̀ kò sí ẹjọ́ ẹ lọ jàre. Ẹ ṣàfẹ́ sọ mí lẹ́nu, ẹ fẹ́ kí n nà yín. Ẹ kúrò lórí fóònù mi jàre. Bẹ́ẹ̀ gbé a. Kí ló dé gan-an? Fún àmọ́ máa tìyàn tó máa tìyàn kan gírí nìyẹn. Bàbá ṣe ẹ̀ níṣòro. Mo níṣòro mà. Ọmọ mélòó lẹ ní? Mo ní tó ọmọ mẹ́ta mà. Àwọn kankan máa wà tó ti wù yín kẹ́ ṣe fún wọn tẹ́ ẹ̀ tí ì rí ṣe. Bẹ́ẹ̀ni mà, bẹ́ẹ̀ni. Ẹ wò ó nítorí Ọlọ́run ẹ gbà gbogbo ibi tó ń jò lára yín ẹ fi di gbogbo ẹ̀. Èmi nìkan.
a ní gbogbo ẹ̀ Ọlọ́run ló ṣe. Àmì àtẹ̀yìn àmì jàre ẹ ṣe. Yes, ibẹ̀ yẹn ni màá ti bọ́ọ̀lù ibi tí mọ́tò park sí ibẹ̀ yẹn. Ẹ ṣe gan ni. Ẹ ná dáadáa o. Ẹ fi ṣe ń re. Thank you. Ẹ̀rọ ilé lówó kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ yín. All right. Èmi nìkan tán. Àbí kí ni ìyá ìró tó fi kó ilé mi lọ́wọ́ báyìí náà? Olúwa mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìyá ìgbà àmọ́ ìpè mo kó délé. Ògùn tí mo bọ́n lé lónìí. Ògùn yé. Àwọn ọ̀rẹ́ mi. Kò tí ṣẹ́ mọ́ lónìí. Ilé yá yẹ máa lọ. Mo ṣoríire lónìí o. Ọ̀yá. Ọ̀run ṣí. Ọ̀run ṣí o. Nítorí ọ̀rọ̀ mi. Kí lè kí n ṣe é lè ṣe bí aláboyún? Onítẹ̀jí ti wà ń tàlẹ̀ náà. Pemisire. Yes. Ṣé o lọ ni? I don't feel like going, Jerry. Lọ múra jọrẹ kó yẹ ká lọ. Ṣé o mọ̀ pé káàbí yóò máa kàwó ń sìn? Ó dẹ̀ ti wà ń sàlẹ̀ tipẹ́. Ṣórí àti ẹ̀kọ́ ni mo ti ń bá sọ. Mo ní kó jẹ́ ká jáde ká tiẹ̀ lọ́wọ́ wáìnì. Ó ní rárá o, fẹ́ jókòó sílé òun lọ sẹ́ni wẹ̀. Ń jáde lè fọ́ ọ̀sẹ̀. Àmọ́ why? Kí ló dé tó ṣe wà múdìlẹ̀ níjọ́ mẹ́ta yìí? Kí ló ṣe ẹ́? Wàá dé máa di ẹnu. A ní kó jẹ́ ká lọ patí. Wàá lò lọ club lélẹ̀ tó yẹ kó lọ jẹ́ ká rẹ̀ yá. Ẹ wo, Jenny Fonjo. Ẹ tilẹ̀kùn o. O lọ àbí? Oh, ṣáà ní fọ́ ọ̀sẹ̀. Let's go. Me, I want to go to the club. O lọ. Àwọn olè ní carry over. Wọ́n ló mọ nǹkan tó ń ṣe ẹ́. Ẹ ṣáà tilẹ̀. Ká má jẹ́ ìṣiṣẹ́ bí erin kí má jẹ́jẹ́ ìlírí. Àìsàn kí ni problem ẹ ní? Kí ló fẹ́ gbà lára mi? Sọ́nà ẹ̀ sí mi ni. Ó máa ń pẹ́ fóònù mi ò kí ń gbàgbó. Sọ́hùn fi máa ń bísí ni. Àdé mo ti sọ fún ẹ, mo ní àlè fẹ́ra wa. Ọ̀rẹ́ jọ ni wà àlè fẹ́ra wa. Ṣé dandan ni? Jọ sí wọ́n sọ fún ẹ pé kó wá yan kankan lára mi ni. Eléyìí tó ń ṣe kò fẹ́ yé mi mọ́ o. Tó bá mọ̀, àǹtí mi ló jẹ́. Ó yẹ, àǹtí mi ló jẹ́. Èmi náà dẹ̀ jẹ́bọ̀ dá ẹ jẹ́ ká máa jọ lo fúnra wa. Sọ́tà láti lo fúnra wa, a lè múra wa aṣọ rẹ̀. Mi ò lè fẹ́ o sínú táìpù àwọn èèyàn tí mo nífẹ̀ẹ́ sí láti fi ṣáyà. Mo ṣe kí n fi gbogbo ẹni sọ̀rọ̀ fún ẹni. Ọ̀gbẹ́ni jákò lórí agbẹ́bíjọ́. Ọ̀bísí. Tó kí ló ṣẹlẹ̀ náà? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà àdìsí? Sílẹ̀ ìgbà kan máa ń sọ fún wa pé ọkùnrin ló máa ń bí obìnrin kó tó lè fẹ́ ni. Ṣé ìsìn obìnrin ló yẹ kó tó máa bí ọkùnrin fẹ́yàwó ni? Kò possible. Eléyìí ti ń rápùn sí yẹn o. So believe pé wọn tó ń bá mi sọ̀rọ̀ yìí àti 7 months ló ti ń lé mi kiri. Ìjọ kò dé sínú èèyàn tó yẹ pé tí bá ti rí lórí ìdúró gan mo lè fọ́n fún mo dẹ̀ bá sọ mo dẹ̀ ṣàlàyé fún pé mi ò láìkì ẹ mi ò lè fẹ́ ó yà àtàkù ojoojúmọ́ lóru lọ́sàn-án lálẹ́ a máa fi fóònù lé mi kiri tó bá ti yà ti mi tún gbé fóònù a tún máa bẹ̀rẹ̀ sí send message kí ló ṣẹlẹ̀ náà ó tiẹ̀ ti wá sú mi báyìí èmi ní fẹ́ gẹ̀ẹ́sì kò ní kẹsẹ̀ àmúkúrú fẹ́ gẹ̀ẹ́sì kò ní kùmọ̀ èrò ìrẹ̀ tó tún ní kùmọ̀ kò rẹ́sí tó máa fi gùn mọ́ ọ̀tọ̀ lọ́mọ tèmi nífẹ̀ẹ́ sí tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ fẹ́ ọmọ tí mo sọ ẹ̀ka kóun ló ń pè mí káàkiri tó ń pè mí lọ pè mí bọ́ ìṣẹ́bí ni mi á máa dùn bọ́ irọ́ ni èmi máa fi fóònù lé kiri bẹ́lẹ̀ ṣe fi fóònù lé mi kiri ni kò ní gbàgbọ́ mi wèrè tí mi ò lọ́ọ̀ tí mi ò nífẹ̀ẹ́ sí wá bẹ̀rẹ̀ sí fi fóònù lé mi kiri. Boss mi ẹ jọ ṣé ọmọbìnrin kan bẹ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ fẹ́ tó máa lọ́wọ́ gbà sá ṣé lérí àwa yìí sá. ò fọ ni ọmọ tí mo sọ yìí ó ti ṣe wàhálà rẹ lórí gidi kan kò sí nǹkan tí mo fi tẹ̀lé ọ̀hún tán mi ò rí nǹkan tí mi ò fi ọ́fà ẹ̀ ó ń takú náà ni tó bá yá a tún gbé fóònù mi tí n bá pè tó bá sùn a tún gbé sí spíkà màmá tún gbọ́ fọ́ ìzàrà mi ó yìí má jẹ́. ẹ jọ sọmọ sẹ́kítọ̀ náà bá máa ṣe gọ́vnọ̀ àbí ẹ jọ níbo gan ti pàdé ẹ̀ gan. ìjọ kan ni mo kọ jáde. ẹ káàsán sá. ẹ káàsán ẹ má bínú àǹtí ẹ jọ street kan ni mò ń lọ ládùúgbò yìí. street wo nìyẹn sá. Benson Street. Oh, Benson Street actually méjì ló wà níbí báyìí so mi mọ ìtẹ́ ń lọ nínú ẹ̀ ìkan wà lọ́nà yunifásitì ìkejì wà ní ọ̀nà ọjà so mi
mi ìmọ̀ ìtẹ̀ ń lọ ní méjèèjì. tí ọ̀nà yunifásitì yẹn gangan ló ń lọ. Wow. Eré àbẹ̀yẹ dẹ̀lẹ́mí náà lọ. Ajá kò fi dá nìyẹn. Bóyá kẹ́ wọlé kí n lè gbé yín dání ẹ lè ju ilẹ̀ fún mi. Ah, that's very nice of you. Mo really appreciate. Orí yìí kan ti pọ̀ jù. Ìbùkún Olúwa ní múnilà láì ní làlà kan nínú. Olúwa má jẹ́ ìṣiṣẹ́ bí erin kí má jẹ́jẹ́ ìlírí. Súré tètè kò ní kọjá lé àárín gbẹ̀rẹ̀ ó. Pemisire, ẹ káàsán ọkọ. Mi fún yín ládírẹ́sì ilé mi. So how did you get it? You don't know him? Mi mọ̀ wọ́n bọ̀ mi fún wọn ládírẹ́sì. I'm just surprised seeing him here. Auntie, sorry. Tutor Auntie Pemisire, tutor lè fún mi ládírẹ́sì. Mo kàn wá àwọn ọ̀rọ̀ kékeré kan láti sọ fọ́rẹ̀ yìí so that láti jẹ́ kí wọ́n mọ̀ bí pé mi àti yín ti mọ̀ra tipẹ́tipẹ́ ìyẹn ló jẹ́ kán jẹ́ kí n wọlé pẹ̀lú yín. Uncle, ẹ jọ̀ọ́ tó wọlé, ẹ má bínú, I'm sorry. Òun ló mú yín wọlé. But babes, this is not right. This is not right. Why tó ṣe máa múyàn wọlé láì pè mí láì béèrè lọ́wọ́ mi pé ṣé òun expect èèyàn àbí òun expect èèyàn kan dédé múyàn wá ò tí wá mú wọn dúró sínú compound ó tún mú wọn wá sínú yàrá kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ò láìkí ẹ̀. Me like it. Don't tell me it's okay. I don't like it. Ṣé bí mo ṣe. Kí ni? Ẹ má bínú sí wọn kò kí n ṣe fault wọn ṣé rí ẹ jẹ́ kí ìfẹ́ kan sọ̀rọ̀ mi síta ṣé látijọ́ tèmi àti ti meet tí mo ti fún yín ní ride yẹn tí mo ti drop yín síwájú bí àtìgbà ni mo ti mark eléyìí tí mo ti believe pé ibi tẹ́ ń gbélé léyìí but ẹ má jẹ́ kí n tàn yín ojoojúmọ́ mi kì í wà òkè mo kàn máa ń ronú nípa yín nígbà gbogbo ni mo wá rò pé kí ló yẹ kí n ṣe mo wá contact mi ò rí mo kàn wọ́n pé kí n try luck mi wò kí n wá síbi ìyẹn ni mo ṣe rí ọ̀rẹ́ yín ni mo ṣe béèrè yín lọ́wọ́ wọn wọ́n sì mú mi wọlé. So ẹ fẹ́ kidnap mi? Ẹ family àwọn arábí ni? Yes now! Ìgbà tí mi ò fún yín ládírẹ́sì lórí pé ẹgbẹ́ mi débi kan ẹ drop mi automatically ẹ ti mú àdírẹ́sì ilé mi nìyẹn ẹ ti bẹ̀rẹ̀ sí ní wá mi kiri kí ló ṣẹlẹ̀ kí ló dé lórí pé ẹ bèrè àdírẹ́sì mo dẹ̀ ní pé ká ẹ fún mi ní lift débi tí mo lọ ẹ dẹ̀ drop mi ó tán. Àǹtí kò dẹ̀ rí bẹ́ẹ̀ mo mọ bó ṣe ń ṣe mi àti gba yín mi ò get ara mi ẹ wo mo ti fall in love pẹ̀lú yín mi ì lè cope mọ́ ẹ jẹ́ kí n fẹ́ kan sọ tinú mi síta ẹ jọ torí Ọlọ́run ẹ wo bí ṣe wà yìí èmi ò láìkó obìnrin o mi kàn mọ nǹkan tí mo rí lára yín àtijọ́ ẹ̀ báyìí obìnrin kankan wù mí àfẹ́yìn nìkan. ẹ lọ ọkùn ẹ jẹun tó lọ kí ló fi jọra wọn kí ni pé mo lọ́bẹ̀ẹ́ ní í ṣe pẹ̀lú ẹ fún mi ní lift ẹ drop mi síbi báyìí ẹ bèrè àdírẹ́sì mo fún yẹn jọ kí ló fi jọra wọn kò ń ṣe kankan náà nà óò bẹ́ẹ̀ má ṣe káàkiri nìyẹn gbogbo èèyàn tẹ́ bá ti rí létí títí tó ti ń lọ tẹ́ bá bẹ́ẹ̀ ṣe páàkì kiri bẹ́ẹ̀ ṣe ń gbé gbogbo wọn nìyẹn. Oh, Pemisire, you are shouting lóra máa pariwo now. Please! I am not. I'm only raising my voice. John torí ọlọ. Ìwọ náà ló kọ́ mi sí gbogbo eléyìí náà. Ìgbà tó bèrè lọ́nà bóyá mo fún yàn ládírẹ́sì ọ̀nà bóyá mo fẹ́ rí ọ̀nà. Ìwọ ló bẹ̀ ìwọ ló jẹ́ ìwọ ló fi mí sí condition tí mo wà mi ò láìkí ẹ̀. Kò rí bẹ́ẹ̀ o má ronú bẹ́ẹ̀ yẹn o. I am not interested, okay? Please, ẹ John torí ọlọ. Uncle, bí ṣe rí yìí ẹ ti kàwé ti yín tán. You are working class person ni. Ó ti yé yín. Allow me to face my studies. Let me face my education, okay? Ẹ jẹ́ kẹ́mi náà ṣetán kí n bẹ̀rẹ̀ iṣẹ́ kí n máa rí owó bíi titi yín. Ṣé ti gbọ́? Ẹ ṣé. Àǹtí, tó bá jẹ́ pé ti education tẹ̀sán yẹn, ìyẹn ló kéré jù. Èmi kò lè sọ pé kẹ́ ẹ má kàwé. Gbogbo nǹkan tí ẹ bá need, gbogbo time tẹ ní láti lò láti parí education yẹn, ẹ wò, máa dúró fún yín. Máa dúró, ṣẹ́túmọ̀ kankan. Accommodation tẹ fẹ́ lò láti bẹ̀rẹ̀, láti parí. I'm ready to do it for you. Ọlọ́run bá ń gbọ́, ẹ believe me. I am not interested, Uncle. You are sitting on the long thing. I mean the longest one. Don't mind her. You are here in the right month, right week, right hour, right minute, right seconds. Ṣẹ́rí bó ṣe wà yẹn, òun àti mọ́mí ẹ̀ wọ́n ń jà. Tó bá send owó sí, á lóun ò fẹ́. Kò sí nǹkan tí ìyá yẹn fún. Ó máa send ẹ̀ sáwọ̀ ọ̀rẹ́ ẹ̀ ní pé ká nà. Ṣé àwa tá à ń rin ìrìn ẹsẹ̀ gbèrègbèrè tá a fi ń ránra wa lọ sí school ṣe? Owó tá a bá rí, ṣé òun la fi fẹ́ máa fi bọ́? Wọ́n tún wá lọ́wọ́ fẹ́ help ẹ̀. Àwọn máa fún ẹ ní gbogbo nǹkan tó bá ní. Ó wá lò ṣe. Ó ti ń ṣe báyìí. She said yes.
ẹ wá jókòó ẹ jẹ́ kí n lọ bá yín wá gbogbo nǹkan tẹ́fẹ́ jẹ tẹ́fẹ́ mu ẹ wá máa wojú nǹkan yín ẹ jọ máa wojú ara yín tí máa fi dé. kí ni nǹkan tẹ́fẹ́ jẹ tẹ́fẹ́ mu ẹ má wọrí ẹ ti débi tẹ́ máa gbé ẹ má wọrí. sẹ́ni tó ń jẹ ẹ̀yẹ ló kéré jù. mo ti ń rí àǹtí Pemisire tí bá ti ń rí wọn tó lè rẹ́rìn sí wọn mo ti yó. ẹ ti yó ó yẹ wá jókòó ẹ bẹ̀ sí tẹ́jú bàbá ìkẹ́ máa wò ẹ yẹ kí mi lọ gẹ́tì kan tẹ́ máa jẹ ṣẹ́gbọ́ ìmọ̀ tí mo fẹ́ lọ́ọ́ máa fún ẹ. ṣé mọ̀ pé ẹbọ oṣó ṣe rú ẹbọ àjẹ́ ṣe rú káláròká ò ṣe rú ṣèbó ti ṣojú yín ẹ ti rú àwọn èèyàn tí mò ń bá ṣọ̀rẹ́ kò sí wàhálà. ẹ má bínú. ẹ ní bínú. ẹ fẹ́ fọwọ́ kàn mí ni ṣé kò sí àyè máa káwọ́ sàn ẹ dúró de kọ́sítọ́mà yín ń bọ̀. àti báyìí ni mo ti ṣàgbàkọ ìfẹ́ yẹn mi ò kí ń lè sùn tí bá sùn báyìí òní máa ń rí tí bá ń jí òní máa ń rí ó tó táyì nǹkan tí bá ń jẹun báyìí màá máa wò níwájú mi mo dẹ̀ wá wò pé kí ni mo fẹ́ ṣe sí báyìí because mi ò wá òkè tí ò bá bá mi sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ ó ń fi mi pa ni nígbà tí wàhálà ìfẹ́ pọ̀ jù bóyá forget ẹ̀ mo fi sáyà rẹ̀ mo dẹ̀ ń bá tèmi lọ. ordinary student lásán boss mi ẹ jọ̀ọ́ ẹ fún mi chance ẹ kí n bá dialogue apara gbà irú yẹn kẹ. ẹ jọ̀ọ́ tó lọ lọ́hùn tí ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀ mi ti gbàgbé ó yẹ lọ sínú ilé kó lọ gbé laptop mi wá. ọ̀gá ẹ lè gbàgbé ẹ o ẹ fún mi chance apara gbà. àgbàdo gbàgbé lórí ọmọ yẹn gbé laptop wá. abalajẹnu campus ó yẹ kó ti yí ẹ àwọn olùfìyà jẹ fẹ́ tọ́jú ẹ ni ó dẹ̀ ń ṣe yán bí ọkà farabalẹ̀ kó tó wọn bá ti dáwọ́ nínú ọgbà yìí àṣegbé ni náà ṣé ò mọ̀ ni owó wà everything ló wà àrísí wà ọgbà ló wà farabalẹ̀ náà a máa tọ́jú ẹ ni náà kí ló ń ṣe ẹ bàbá wa ń bẹ sọ ọba ni ọba bì kan tó bá náwó sí kọba tó bá ti náwó sí àṣegbé ni wọn kì í bọ bá jó ìyàwó náà. will you keep quiet bẹ́ẹ̀ tó fi yẹ sàn gbogbo yẹn sàn ṣé wọn kọ fún ẹ nàbó dàrú látòrí ni ó ya wèrè ẹjọ ifá ẹ ya wèrè àṣìpẹ fún yín ni ẹ wá gbáyàn títí èmi lẹ wá pè ìwọ ṣorípọ lórí burúkú lágbára Ọlọ́run ọmọ aborun ẹ̀jẹ̀ ni tí mò ń sùn tó wá jí mi sọ torí wèrè yìí ló wá ṣe jí mi ọmọ bá orin ọmọ bàjẹ́ lágbára Ọlọ́run kíngò ni bàbá tẹ kí ló bí má fi bàtà nà yín ẹ̀yin wèrè. ẹ̀yin boys ó ti sọ pé lòun ò ṣe àbí. mi ò ṣe mi ìgbésẹ̀ mi déwájú yín rárá ṣe ti gbọ́ ẹ dira imú kì í dira mi ìfẹ́ wàhálà mi ìmọ̀ yín ẹ má mọ̀ mi ṣe ti gbọ́. ẹ filẹ̀ kó máa lọ à ń tipátipá kọ́ náà fi ń gbà fún yàn àbí ìṣòro tí mo sọ ṣé kò dà ní ẹ filẹ̀ kó máa lọ. ẹ rí fẹ́ méjèèjì kan nọ́mbà 1 nìyí kan orí ẹ̀ pé wo nọ́mbà 1. ṣọ́ra àwọn wèrè méjèèjì tó kó tira yìí wọ́n ẹ̀kọ́ dẹ epo sálẹ̀ kó lé wọn dànù ẹranko ni wọ́n ọ̀ yẹ kó máa tẹ̀lé irú èèyàn bíi ti tiẹ̀ ṣó ti gbọ́. Stupid people. Kí ni nǹkan náà ọlọ́tí ńlá pa. Bàbá. Iye ìní nọ́mbà 1 sórí bó ṣe wà yìí mo ní owó mo lágbára bẹ́ẹ̀ ni mo lóògùn mo ní àwọn àgbà tó wà lẹ́yìn mi tó jẹ́ pé kò sí kọ̀kọ́ tí wọ́n nílé mi sórí ilé tó wà yìí ilé ìwé. àmàlànà máa wọ̀ ní ẹjọ́. dáadáa kò lè sí ẹni bọ́ọ̀dì tó lè éfà gbà ẹ̀ lẹ́nu wọn. nọ́mbà 1 ilé mi mọ̀ pé ìyẹn má fi ebe mo ní làákàyè máa yẹ kó mọ̀ pé mo ní làákàyè máa fi bí pẹ́ máa réèpù ẹ máa fi yà jẹ máa hùwà pé mo ní làákàyè máa yẹ kó mọ̀ lé ní yà máa jẹ́ pàǹdì báyìí. wọ́n á ti wá ṣe tiẹ̀ tán ikú ló ṣú ọdún fún ẹ
approval lásán ni mo retí bó ṣe ń wò mí àwa ló fi ń pa ń jọ yẹn. ẹ̀yin guys ṣe rí ẹ̀ ní ìdàkúfà ẹ má gbé lọ ẹ lọ padà nù. Pemisire kú jókòó. Good afternoon. I'm sorry. Really? Amọ̀nà. Wait for me! Wait for me! Wait for me! Wait for me! Pemisire, ọmọdé ń ṣe. Ká ló mọ iye ọmọ gbé amọ̀nà tó wà ní school ni wá ti corporate pẹ́. Mr. Kikomi ṣá insist pé kí wá bá wọn ní Star Hotel. Ipe tí n bá wá carry over mi mo fi ń ṣeré yẹn extra year nìyẹn. Star Hotel. Kí ló ń ṣe ń bẹ̀? Wọ́n máa ń ṣe ìsọjí ń bẹ̀ mà ní. Àwọn ìsọjí kí wọ́n sọ pé àwọn ìsọjí ọlọ́jọ́ méje pẹ̀lú àdúrà tó níná nínú. Owó ló ń ṣe ń bẹ̀. Síta tí mi tó bá ti ń lọ bá mi gbé Bible. Tó bá máa gbé Bible King James version ni kó gbé o. So that ìsọjí á lè wọra dáadáa. What kind of stupid question is that now? Oh, really? Yes. What nonsense wo nìyẹn? Rubbish wo nìyẹn? From àgbàlagbà, indecent act wo nìyẹn? Kí ni gbogbo rubbish yẹn? Nonsense nìyẹn now. Èdè ìjọ kí ni mo lè ṣe báyìí? Now you are talking. That is a right question to the right person at the right time. Do you need my candid advice? Yes, darling. Thank you. Ṣé orí ẹ̀kọ́ tí màá yẹn ni kò ṣe yẹn? My dear, please, torí Ọlọ́run ṣe. Kò sí nǹkan tó fi ń ṣèyàn àti pé ṣorí máa mi sá kíkú mi yẹn ìgbín nǹkan tó bá ti tẹnu wọ́n báyìí ó dìgbà tó bá gùn dókè báyìí kọ́ rẹ̀ tó balẹ̀. What do you mean? Please keep quiet. Ó ṣe máa ní kó fún my dear a máa lọ sí police station a máa report ẹ̀ ni wọ́n máa gbé ní in fact a máa dé court. Mo wà lẹ́yìn ẹ̀. Ó yá mọ́ mi kó sinmi má fara wé o ṣe mọ̀ pé màmá sí ẹ lọ́wọ́lọ́wọ́ ìwọ rẹ̀ àti blọọkì dìde ni ẹ. So this thing does not even read meter body count lásán ni. You dey give her your boyfriend for free of charge. Èyí ló fẹ́ fi gbà nǹkan ni. Ó better kó join club. What club are you talking about? Sweetheart, in this campus, if you cannot beat them, you join them. Welcome to the club. Hey! In this Lagos state, you are? For real? Ọ̀rẹ́ mi, jọ torí Ọlọ́run, sórí gbogbo soundtrack yìí, ó ń waste ẹ̀ ni. Jọba mi package ẹ̀ dáadáa. Mr. Kikumi ló ní ìdáwó ní ibẹ̀. Lọ fún wọn náà. Ó lọ ṣe nǹkan tó máa ṣe kó gbọ́nra nù. Kí ló wà ń bẹ̀? 2 minutes is done. Okay. My dear, ṣé o máa wà lóru? Àbí kí mo fẹ́ ṣe máa lo náà ni? Kò ní ṣe kí ni? Ṣé kó gbọ́nra nù gbogbo ọmọ bí kọ́ bá domi sáàjì ẹ̀ bá káṣe gbìrì? Correct ẹ̀ gbìrì. Ó ti wọlé ṣá ó ti rà láti olórí ẹ ṣé mo dúpẹ́ àpò ṣàṣà múra kí gbẹ àpò yín ò lè gbẹ amọ̀nà á ràn wá ṣe. Alájọkẹ́
wo tètè lọ wá àgùntàn bọ̀ lọ́jọ́ tiẹ̀ kó lè jáwé ọ̀la mi o nítorí pé gbàyọ́mu kò tán ìbá o. ẹ ṣe olórí kì í ṣe pé mi náà ràgùn tọ̀bọ̀ lọ́jọ́ àmọ́ mi tí ì rí i tó bá mi lẹ́jẹ̀ mọ́ mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà amọ̀nà á pèsè tó máa jẹ́ ti tèmi fún mi. ṣe ada amọ̀nà o. ẹni mọ̀nà ní tàn ẹ ṣe mo dúpẹ́ olórí ẹ ṣe ó dàbọ̀. What's up, Pemisire? I'm fine, darling. Báwo díẹ̀? Fine, no bad. Mom sì ń bèrè ẹ̀ sálẹ̀. Ṣé wọ́n máa tẹ̀lé ọmọ lókè? Wọ́n tẹ̀lé mi bàbá, wọ́n wà lórí mọ́tò. Sáré padà lọ sọ fún wọn pé mi ò sí ilé mi ìtẹ̀lé lọ sọ fún wọn pé mi ò sí ilé. Kí ló sọ fún wọn pé ò sí ilé kẹ̀? Ẹ́ tí wọ́n mi dé tówó ti dé yéé owó ti dé o. Máa yẹ lọ sọ fún mọ́mì mi pé mi ò sí ilé. Ó ṣe máa ní kí n lọ fáwọn kí sọ fún ẹ pé wọn ò sí ilé tí mo dẹ̀ ń wù ẹ̀ báyìí. Pemisire. A ní mi ò sí ilé, ṣé ìrí mi nulẹ̀ ni? Lọ sọ fún ọ tí ń pè mí látẹ̀kọ̀ mọ́ intentionally máa pick call wọn ni cause mi ìfẹ́ kọ́ mọ whereabouts mi ì sí ilé. Pemisire, are you serious? Oh, it's okay. Mo ní mi ì sí ilé, ṣé mo wà ń lé ni? Okay. Kí ló sọ mọ́ pé ò sí ilé? Mi ì sí ilé. Mo dẹ̀ rí ẹ. Mi ì sí ilé. Tètè kọ́ tó di pa máa bọ́lẹ̀ ọmọ máa bọ̀ lókè. Mo ti bọ́. Màá lọ sọ mọ́ pé ò sí ilé, ṣó ti bọ́? Ní mi ì sí ilé. Pemisire, What is it? ṣé nǹkan mi ò ṣe bẹ́ẹ̀? Mọ́mí, mo ti wá káàkiri mi ò rí mà. Ó rí ó wá ló lè lọ tí ò ní dágbére fẹ́yìn ọ̀rẹ́. Mọ́mí, bóyá ó lọ ra àwọn nǹkan tá a fẹ́ fi ṣe practical ní ọjà òkè. Mo ti pàgọ́ ẹ̀ kó gbé. Okay. Ó dà ìpó wà níbi tá a ti ń charge ní salon because àwọn ò ní náà. Anyway, okay. Bá mi gbé fún. Ó ní mo ti send owó sákàǹtì ara láti. Ṣùgbọ́n ẹ dúró. Wọ́n náà gbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ kẹfìrà káàdì. Thank you, mommy. Ẹni mo ní kó pè mí o. Okay, mama, sọ fún kó pè yín wá. All right. Tẹ̀lé máa ń Bye, jẹ. ma. O ṣe. Ó dáhùn máa jẹ. Ó yá, yá lọ. Pemisire, òun lélẹ́yìí o. Wọ́n sì kí n gbé fún ẹ. Wọ́n ní pé àwọn ti send owó sí àkáǹtì ẹ̀ pé kó wo balance ẹ̀. Owó tán fún ààrẹ wọ́n ní ká fi ra card. Wow! That is why I love our mommy. Hey! Ṣorí sí, ṣorí. Ó yá pín owó. Ṣé rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí owó yẹn náà ní fẹ́ kí provisions ọ̀gbẹ́ wa. Àti pé ṣé mo sọ fún ọ pé kó send owó sákàmùsì. In fact, owó tó wà lákàntì mi máa transfer sí kan náà méjèèjì kẹpin òun náà mi ò fẹ́ kankan látọwọ́ wọn. I don't want anything from her. Pemisire, what is that? Àwa ò lè jẹ̀gún mọ́yán. Wọ́n ti fún wa lówó tiwa, ìwọ náà fún lówó. Kí ni problem ẹ̀ náà? Ṣé mo reject ẹ lójúmọ́? Mo ní kẹpin mọ́ ti yín, ẹ̀yin lẹ ní ìdí ẹ̀ mọ́. Wo má dà lóhùn. Gbogbo alájọ máa mú, mọ́mì ló ní ká mú, a dẹ̀ máa mú, a tún fi jẹ búrẹ́dì. Mo mú ní láì ní. Tí ẹ fi sílẹ̀ afọ́jú tó ń bára alé ẹ̀jà ni ògiri báyìí ló máa ṣọkọ fún pín owó tèmi kò fẹ́mi ń bá tèmi jàre. Mo jù ẹ lọ. Tó bá jù mí lọ nǹkan ta ló lọ gbowó ń sálẹ̀ àbó máa gbọ́. Láyé mi kọ́ mo lọ gbowó ń sálẹ̀ ni. Bóyá wà mọ̀. Wọ́n mi. Inú gbogbo àlàyé tó wá ṣe fún mi ó ń jẹ́ kó yé mi pé o ti ń kó ẹgbẹ́kẹgbẹ́. Pemisire, ìwọ mò ń bá sọ̀rọ̀. Ẹ má bínú sá, mi ì kẹ́gbẹ́kẹ́gbẹ́ kankan. Ó ní tó bá di àsìkò ìgbà tí àwọn ọmọléèwé bá gbọ́lúdé tó yẹ kó wálé onú ò kì í wá sílé rárá. Pábánbárì tó wá burú jù ohun tó ń bá ti pe aago ẹ onú ò kì í gbé. Ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ni pé màámi ló wá fẹjọ́ mi sùn yẹn cause mo sì bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí. Gbogbo àwọn period kan ní pé mi kì í pe àwọn èèyàn time tá à ń ṣe exam mi. Inú mi ti ẹ̀kọ́ pé mo gbọ́ lẹ́nu mi pé tí pé mọ́ mi dà Pemisire. Sá. Ṣé wàá gbé? Mo ń gbọ́ yín sá. Sórí ìdẹ́ òun láti fàdákà ẹ̀ tí wọn náà bá rí
báwo dáadáa láti ìgbà tí bàbá ẹ̀ ti ṣaláìsí tó jẹ́ ìgbọ́n ìyá ẹ̀ ló tó yẹ kó gbé ẹ̀rọ ẹ̀ méjì tó yẹ kó ṣètọ́jú ẹ̀ láti ìgbà títí tí kò ṣe jẹ́ jùlọ ó fi títún náà bá lọ bọ́rọ̀ sílẹ̀ gbogbo nǹkan tó bá ń fẹ́ tó lè múnú ẹ̀dùn ló kó máa ṣe fún ọlọ́run àwa wà pẹ̀lú. Àmín sà. Nǹkan tó bá ti dáwọ́ lé a máa yọrí sí. Ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ tó ń kọ́ léwu tó ń ọlọ́run ọba lọ́ba tó ń fún ní mọ́nà tó dẹ̀ ń kọ́ ní àbá rẹ̀ mọ̀ fún. Àmín ẹ ṣe dájú tẹ̀sí sà ẹ tó fún wa. Dẹ̀gbẹ̀ wá bí jẹ́. Lóbi tí ìlú ẹjẹ yẹn ojú sáwọn àbúrò mi ìgbà wo náà mo ṣẹlẹ̀ ẹyẹ ẹbí sàn mi ẹ ṣe sà. Jẹ́rìí ẹ̀ èmi náà rí tó ti pẹ́ tó ti rí wọn. Ẹbí àtòrí òjò tó rọ̀ ni ọkọ̀ tó jọba ti rọ̀ báyìí gbogbo ọ̀nà bí ó máa ń bá àdùn gbọ́ fún mi. Tẹ̀rẹ̀ èèyàn kan tó máa pick mi. Má yá tẹ̀lé ẹ torí gbogbo ẹsẹ̀ mi báyìí ní ojú ti. Ẹ jọ èmi ò lè lọ torí mi ò ń wọ lift àmọ́ mo lè tẹ̀lé ẹ. Ẹ jẹ́ ẹ lọ mi lè gbẹ́yìn méjèèjì. Wàá fa. Ẹ ká gbọ́ bẹ́ẹ̀ ká máa lọ. Ẹ jẹ́ ká. Kàdó ẹ má jẹ́ ká lọ. Ṣé ká pè é lọ? A máa kàn ṣe bẹ́ẹ̀ ní fáàlì. Ibi báyìí ló máa ń bọ̀. Ẹ ká sọ sá. Kásáfù ẹ kí ni mo wí kásáfù ẹ kí ra ẹ kò lọ kí wọ́n lè yí ìwọ dá èmi dúró sí hotel room for hours mo tún pè ẹ ò gbé kọ́ sórí ẹ̀pà ẹ̀ ń parẹ́ ó lóun pàjá tí ajá bá kú ìgbà olè pa òní lọ sọ́run àbí wọ́n rò pé ajá máa kú kó fẹ́ pa sílẹ̀ yìí. Ẹ má bínú sá mo rí period mi ni ò ṣe jẹ́ kí n padà wá sọ́dọ̀ yín. Sorry. Nice one. Orí period ẹ, èmi ni wọ́n tàn. Ṣé òun náà ni ò jẹ́ kó tún gbé call? Period ẹ hold ẹ from picking my calls. Let me tell you the fact. Wo extra year ẹ di gbígbà ìlú dúró tó tún wé gèlè sí. Tó bá padà wá 10 times tó máa bá mi bẹ̀ until tó bá confirm pẹ̀lú mi. Máa wá rọ̀lẹ́ ìsà. Má wà, don't worry, má bọ́dà rẹ̀, má wulẹ̀ wá ṣùgbọ́n. The only thing tó lè yọ ẹ ni pé kó bá mi lọ́fíìsì this evening. Anything short of that. Kò sí bó ṣe lè bẹ̀ mí mi ò ní gbẹ̀bẹ̀. Ẹ ti sòrò o, ṣé torí nǹkan tí máa ń ṣe sọdá láti bẹ̀yẹn wá sí bíbá yìí? Torí ẹ̀ ló ṣe sọdá. Olórí aláyébàjẹ́. Mo máa hate man yìí o. Mo hate ẹ pẹ̀lú gbogbo ọlọ́run darí gbogbo nǹkan tọ́lọ́run fi dá ni mo fi hate ẹ. Káwá jẹ́ kọ́lọ́run jẹ́ ọba ìkà ni. Ká jẹ́ kọ́lọ́run gbé iná lórí tí iná ń jáde lẹ́nu ẹ̀ báyìí ni. Tó jẹ́ ọlọ́run ìkà ni kọ́ tí mò ń rò sí máa yóò yẹ kó ṣẹlẹ̀ sí. Àmì kó ṣẹlẹ̀ sí. Irú accident wo lélẹ́yìn? Bàbá, nǹkan tó mú gbogbo ẹ̀ sú mi nìyẹn. Tí mo ṣe rò pé kí ni mo kúkú ń gbélé ayé fún? Kí n kúkú lọ wábì kan hàǹgì ara mi sí kí n kú dànù. Irọ́ má ṣe báwọn. Ẹ fún ọmọ alájẹrẹ dẹ. Èèdì ọmọ alájẹrẹ òjé. Àtẹ̀fún àtẹ̀dì. Ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe. Ikú kan ò ní ọ pa. Àmì o. Wọ́n mọ̀ mi. Agbára tí ń bẹ lára rẹ kọjá bẹ́ẹ̀. Àpáta ni ọtí ò ṣe é forí sọ. Ó bẹ́ látòrí àjà tó bẹ́ sílẹ̀ ikú ò lè kú. Àmọ́ ẹgbẹ́ tó ń bẹ nínú rẹ̀ yìí wọn kì í lọ́mọ láyé. Wọn kì í rọ́mọ bí. Nítorí pé ọkùnrin ni wọ́n fi ń ṣọlá. Màmí. Màmí. Okay. Wòmí àfẹ́ni tó bá ti lọ́mọ kó tó wọnú ẹgbẹ́ yìí. Màmí ṣe bẹ́bẹ́. Ìyá rẹ̀ ṣe bẹ́bẹ́. Àmọ́ ṣé màá wá rọ́nà àbáyọ ní gbogbo eléyìí tí màmí kọ mí sí báyìí? Ó ti ràn án lọ́wọ́ wọn dé yìí. Ó ti bá ń gba pọ́npọ́ lọ́wọ́ ikú tí kò lè pa mí mọ́. Ìwọ lè jìká tí ò jẹ́ káṣọ ó bọ́ lọ́rùn mi. Wòmí
wọ́n ṣe ọ lóore wọ́n ò fún lágbára kan tó ṣe pé agbára yìí yóò fún ọ láǹfààní láti máa bá ẹ̀mí tí ń bẹ lára rẹ sọ̀rọ̀. ẹ wo bàbá ẹ máa tún fún mi lágbára kún gbogbo agbára tó wà lára mi yìí. agbára ńlá leléyìí ó mò ń bọ̀ jẹ́ ń bá ọmọ agbára òun wá. Ìbùkún Olúwa ní múnilà láì ní làlà kan nínú. Agbára ṣá. Ó wà ń bè. Agbára náà ní ń bẹ lọ́wọ́ mi iná lórí yìí ò tí ò ṣe é dojú kọ atáké iye ọdún ni ìrè ọ gbé mi ní o. Ẹ wo bàbá ń tọyọ lọ báwo lẹ ṣe expect kí n gbé adúrú eléyìí mi. bẹ́ẹ̀ ká gbé mi. mélòó lọ́nà fún mi. àṣẹ ọká inú ọká ní ń gbé àṣẹ èrè inú èrè ní ń bẹ bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ní èfìṣù gbé mi. Bàbá mi. Yóò ṣe ọbẹ̀. Ǹlẹ́. Yìí kọ́ mi. Ó ti wá dínú lé mi tí ò ṣe gbà pẹ̀lẹ́. Yóò ṣe ṣe ọ̀nà. Ó ti dín rín o. Irin ní ọ báyìí. Wò mí sọ̀rọ̀ agbára tó gbé mi yìí. Ó ṣiṣẹ́ fún nǹkan tó pọ̀. Ọjọ́ orí mi ni ò jẹ́ ń lè lò. Àmọ́ mo fún ọ pátápátá. Yóò fún ọ láǹfààní láti bẹ́ẹ̀ bí tí ń bẹ lára rẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ó fún ọ láǹfààní láti lóyún láti wákàtí tí a wà yìí títí di oṣù 6. Rí ipò lóyún. Ó fún ọ láǹfààní ju àwọn tó wọnú ẹgbẹ́ yìí tó ṣe pé wọn ò lè bímọ. Tí wọn ò sì ní láǹfààní láti bímọ. Àmọ́ ìwọ láǹfààní o nítorí agbára tó gbé mi. Táwọn lè bímọ. Bàbá ẹ ṣé. Gẹ́gẹ́ bí n tí mo rí ọkùnrin kan ń bẹ nígbésí ayé rẹ tí ń dà ọ́ láàmú tó ò sì gbà fún un. Wò mí wò ẹni Ọlọ́run dá pé lọkùnrin yìí o tára ṣàṣà kí o gbà fún un nítorí òun ló lè ṣokùnfà ọmọ bíbí rẹ. Má sì jẹ́ ó pẹ́ o dákun. Bàbá àfọ̀húnṣá. Ọmọdé yìí o ò lè gbọ́ pa àfi kó o yá tara ṣàṣà kó o gbà fọmọkùnrin o. Ṣé ńlá leléyìí o. Mo ti gbọ́. Àyà ń ta mí bàbá. Àwọn tí ń ṣe ṣóṣóṣóṣóṣóṣóṣó wọn ó di ọmú ẹmọdé ká ẹ láyé. You're making me feel uncomfortable. Play that film with me bẹ́yìn. Mo kàn ń wò yìí pé ṣé mi ni Ọlọ́run ọba dùn nínú tó báyìí. Bí ti báwo? Èmi ni Ọlọ́run ọba wò sùsùsùsù ó dẹ̀ gbé ọjọ́ ìdùnnú ó dẹ̀ gbélé mi lọ́wọ́ lọ́jọ́ tó ní. Pemisire. Mo máa ṣe wàhálà lórí ẹ̀ gidi kan. Really? Yes. Níjọ́ kápẹ́ bí sùn. Ní ọjọ́ kápẹ́ bí jí. Ó dẹ̀ máa wò ó. Kò kí n ṣe pé mi máa wà náà. Kì í ṣe pé mi ò lóúnjẹ nílé o. Àmọ́ nígbà tí bí o bá pa mí ńkọ́. Mo máa ṣe oúnjẹ tán nígbà míì àti lè jẹ́ àfikún sáà ti fojú kan Pemisire. Ó wá ní kírú ìjókòó èmi àti ẹ wáyé lọ́jọ́ tó ní. Tó bá tún wá tàkókò kan tí n bá tún wá fẹ́ sùn. Màá wá máa bẹ̀rẹ̀ sí ní ka ògiri. Màá kà débi tí ilẹ̀ máa fi mọ́ mi ní oorun sùn. Lọ́wọ́ àwọn ọjọ́ náà ó wá mú dúró lọ́jọ́ tó ní ó jẹ́ kémi àti ẹjọ́ dúró pọ̀ ó jẹ́ kí ìsọ̀rọ̀ yìí àti kó ṣe kíni kó wọnú ara wọn ó wá ní mi ní wú ẹ̀mí ní máa dúpẹ́. Tí n bá ti jí mi ò kí n sọ táìmù bóyá o lè má ti jí máa kàn dídí gbé fún òun ní máa dé bẹ̀rẹ̀ sí ní pè é mo ti máa pè é títí náà ò ní gbé mi ò ní wà òkè máa wò pé irú wàhálà wò lélẹ́yìí wàhálà yìí wá pọ̀ títí fún mi débi pé má jẹ́ kí n tan ìfẹ́ ti fẹ́ yá mi ní wèrè Ọlọ́run bá ló ṣe kí ni
Ọlọ́run ọba ló dá mi padà. Pemisire, mo máa ti wọnú mọ́tò ìfẹ́. Okay. Anyway, thank you. I appreciate gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀. Pé mọ̀ pé tó bá ti débi ọ̀rọ̀ pa fẹ́ yan adé orí, kò ń ṣe nǹkan téèyàn kan máa fọwọ́ mú yẹpẹrẹ. That's why I'm taking my time. Mi ìfẹ́ ṣìyàn, mi ìfẹ́ kí n kò fẹ́ ọkùnrin kan ṣá kó dọ̀la kí n kúrò ń bẹ̀. Mo ṣe ń take time mi. I know, but Pemisire, ilé wa náà ń pè ní ilé mátàn mi. Bàbá mi gangan mátàn mi lórúkọ wọn máa ń jẹ́. Wọ́n tún wá bímọ kan ṣoṣo. Ọmọ náà tún jẹ́ mátàn mi. Nílé tó jẹ́ pé mátàn mi ni ẹni tó jókòó síwájú ẹ̀. Onítàyẹ̀ tó bá ti tàn mí. Mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ kà sílẹ̀ Mr. Mátọ̀mí tí bàbá ẹ̀ ń jẹ́ Mátọ̀mí tó tún bí Mátọ̀mí tó jáde lágbolé Mátọ̀mí. Ṣùgbọ́n ṣe mọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin bíntì ni òótọ́ tó wà ní ọ̀rọ̀ tẹ́ máa ń sọ kalẹ̀ ẹnu yín dùn bíi ti oyin. Oyè yín so ẹ fẹ́ mi ẹ nífẹ̀ẹ́ mi ẹ ṣe ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ orí ahọ́n ni mi ìmọ̀ nǹkan tẹ́ ní fún mi ní inú ọkàn yín. Mo ṣe wo pé kí n rọra jókòó ara mi jẹ́ mi fẹ́ wàhálà. Kí ọ̀pọ̀ máa gbé mi lẹ́mìí sókè. Mo fẹ́ kó mọ̀ pé oore tí ìkara wọn ṣe fún mi kò kéré rárá o. O ò lè mọ irú oore tó ṣe fún mi wípé èmi àti ẹ lè jókòó ká máa sọ̀rọ̀ báyìí. Pemisire mo máa nífẹ̀ẹ́ gidi gan máa ní. O máa máa tọ́jú ẹ bójú ṣe máa ń tọ́jú imú. Pemisire máa tọ́jú ẹ bí òun ṣe ń tọ́jú etí. Sọ wá rí bí ara ṣe ń gbé orí jó tí kò kì í jábọ́ lára ẹ̀. Ó máa ní jábọ́ lọ́wọ́ mi. Kò sẹ́ni tó ń gba kọ́ńbó lọ́wọ́ imú. Bẹ́ẹ̀ni èèyàn tó bá máa gba ojú lọ́wọ́ imú á máa múra. Orí tó ń wò lórí wa yìí. Ẹni tó bá máa gbà lórí ara àfi tí ènìyàn náà bá lè pa gbogbo ara kó má jí mọ́ ló yá kó. Mi ò rẹ́ni tó lè gbà lọ́wọ́ mi lásìkò tí mo wà yìí. Mo ṣetán pẹ̀lú ẹ fún gbogbo nǹkan tó bá fẹ́ kàn ti béèrè mo ṣetán láti ṣe fún ẹ. Mo ti gbọ́ kò sí wàhálà káàkiri máa wò ó. MKO. Abiola mami. Alájọkẹ́ olórí. Ìwúrà nǹkan mi. Mo rí nǹkan kan tí fẹ́ sọ fún mi. Ọjà ìtọ́lé ọmọ mi gbígbé ó láìké. Wá mo fẹ́ rí ẹ. Wá ní sísìn kí n tó gbàgbé. Mo rí nǹkan kan. Ṣé kí n gbé ìyàwó mi lẹ̀? Gbélé. Alájọkẹ́ ṣé o mọ̀ pé àkókò ti ń lọ wá gbọ́ o ọmọ kan wá wà báyìí tó ń tẹ̀lé ọmọ yìí lọ́wọ́ báyìí òun ló bá ẹ lọ ó bá ẹ̀jẹ̀ ẹ lọ ọmọ yẹn ní ọlá lára ó ní ògo lá gbogbo àìsìkí ẹ ló pé ó dá fún ọ̀dọ́ tiwa òun ni kò lọ mú wá báyìí kó tó di kó lọ ọmọ yìí lọ́wọ́ o. Ó ń tẹ̀lé ọmọ mi. Máyọ̀wá ló ń jẹ́. Máyọ̀wá òun ló dẹ̀ bá mi lẹ́jẹ̀ mu. Ọbẹ̀ lẹ́jẹ̀ mu. Ó ti di ṣíṣe. Nǹkan tó bá yá kan kì í tún pẹ́ mu. Má jẹ́ kó pẹ́. Ààyè bẹ́ẹ̀ mi ni. Amọ̀nà o. Ẹni mọ̀nà ní ń tọ́. Ẹ ṣé olórí. Ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. Ọ̀run ṣí. The race is not for the swift, and the battle is not for the strong. So I'm gonna make it in my life. That's why I'm walking. Oh, let your grace flow in my life. Nítorí ayé tí mo wá kí n bẹ́gbẹ́ pé ayé tí mo wá kí n jẹ́ ènìyàn. Torí gbogbo ènìyàn fẹ́ bó lórí ire ṣe mí lólórí ire ọ̀run. Arákùnrin ẹ ǹlẹ́ o kí
kí ló ṣe mọ́tò ẹ. abẹ́ màrí mo kàn ń dédé bọ̀ ni ó kàn dédé paná lójijì mo dẹ̀ start ẹ̀ kò start mọ́ kò dẹ̀ sí báyìí kí n tó kúrò lé tẹ́lẹ̀. ìyá aláìgbójútì ni mọ́tò àmọ́ mọ́tò yìí náà ó kéré sí ẹ. anyway ṣá Alájọkẹ́ lórúkọ mi. màá bẹ́ẹ̀ pé mẹkáníìkì mi anything tó bá ń ṣe wọ́n dángájíá ní kọ́ńpì yẹn. àmọ́ mi ẹ̀ má yẹ ká pé kọ́ńpì sí mọ́tò eléyìí ibi tí mo ti rà ó ti ń lọ síbẹ̀ padà tí bá kàn rí ẹ̀rọ mẹkáníìkì tó kàn lè check nǹkan tó ń ṣe nǹkan kékeré ló máa ṣe tábà tún gbé lọ sọ́dọ̀ àwọn kọ́ńpì yẹn owó ńláńlá ni wọ́n máa dárúkọ. no èmi á sẹ́tù yẹn irú àwa yóò gbọ́dọ̀ wà kí a máa jẹrú ẹ. ẹ bá mi fáwọn kọ́ńpì lówó. ó kéré nù tó lù á ṣe. má wọrí. Hello. Ibukun Oluwa ni múnilà láì ní làlà kan nínú. Olúwa má jẹ́ ìṣiṣẹ́ béèrè kí má jẹ́jẹ́ ìlírí. $2,000 recharge card. lórí ìjókòó kan. èmi báwo ni o ṣe wà wá. lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ wà wá. ọ̀rẹ́ mi. Happy for you. I'm so happy for you, darling. Yes, I'm taken. I'm gone. I'm off the street. Hey! Of course, yes. Well. Excuse me. Èmi ti ṣe ìtọ́jú nínú ẹ̀. Mo ti gbòòrò ká wá sílé. Gbogbo àmáṣọ ni à ń ṣe ilé à ń ṣe yẹn ni ó dẹ̀ kù sẹ́yìn ọ̀rẹ́ lọ. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe. You have a wedding to plan. Yes, so wedding planner. Bọ́páyọ̀ kan tí mo kàn fẹ́ ni pé ẹni tó máa rán aṣọ wa. Ṣé mo yàn náà? Tẹ COVID ti lọ. Ọmọ yẹn lọ́rọ̀ kúrò. Ó rọ̀ tàn blouse mi báyìí. Ó máa bá mi máa flay wájú báyìí. Flay lẹ́yìn báyìí. Slay mama ló báyìí. Jọ ọba bẹ́ẹ̀ ni lọ́ọ́ tèmi jọ jẹ́ kí ọ̀yàn yẹn kó. Ẹ má wọrí gbogbo ẹni gbọ́ wàá ṣàlàyé ẹ̀ fún fúnra rẹ̀. Ẹni wọ́ ṣé máa wọn chairman table man. Before nǹkan godfather. I'm happy for you. Honestly. Thank you. Oh, very o. Oh, lè fẹ́ Máyọ̀wá. That was then. And from this minute, ẹ jọ̀ọ́. Orúkọ tí mo fẹ́ kẹ́ máa pè mí ni Mrs. Ó ti yé Mrs. M. Ṣé wàá sí ògbóyè ṣẹṣẹ anything? Oh, please stop. Moko! Yes! Moko, come and meet me! I'm my house, I need space. I want to face. Hello, ma. Ẹ pẹ̀lẹ́ ma. Mọ́mí, àsìkò tẹ̀lé pè mí sí ìwé fẹ́ jọ bí ẹni pé mo bí ti di ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi pè é fún ara mi. No, ẹ má wọrí ẹ má pè mí padà má pè é fún ara mi tí mo bá ti ṣetán. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú. Lọ́jọ́ ojú ẹ̀ ń lè. Yes, darling. Súnmọ́ àwọn tó ṣẹlẹ̀ síta. Kí ló ṣẹlẹ̀? Súnmọ́ àwọn tó ń bá mi sọ̀rọ̀ ìsà. Ọjọ́ kan mo kàn jáde lọ ni. Mo kàn detect pé káà mi ní fault. Mo dẹ̀ back sójú ọ̀nà. Níbi mo ti ń wò rárá bóyá màá ti rí àwọn road mechanic kan bá mi check kí ló ṣe mọ́tò mi. Bí mo ṣe màmá ẹ̀ tó yọ nìyẹn. Mo wá sọ fún mi pé kí ló ṣẹlẹ̀. Ó ní mi mọ nǹkan tó ṣe mọ́tò mi kàn dédé pa náà.
ló bá sọ fún mi pé kí n má stress ara mi òun mú mẹkáníìkì kan ládùúgbò yẹn fún wa bá mi pé ó dẹ̀ good kan ká tún ṣẹ́jú pé wọ́n ti pè mo kàn ní mẹkáníìkì yẹn náà tún gbọ́kadà dé ni ó dẹ̀ check mọ́tò yẹn dẹ̀ start lọ́wọ́ kan mo bá dúpẹ́ lọ́wọ́ wọn nǹkan tó máa sọ ni pé àwọn like mi àwọn like spirit mi pé ṣé mo lè fáwọn ní nọ́mbà mi bí mo ṣe fún wọn ní nọ́mbà nìyẹn tí bá sọ fún ẹ pé látijọ́ tí màmá ẹ ti ní nọ́mbà mi kó jẹ́ kí n gbádùn lọ́jọ́ kan á pè mí lọ́sàn á pè mí lálẹ́ á pè mí lóru mo wá rí pé pípé yẹn ti fẹ́ máa jọ àwọn kankan pé kí ló fẹ́. tó yé mi àgbàlagbà ìgbà míì mi gbàgbọ́ wọn ìgbà míì wàá tún pè mí wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ mi má ṣe báyìí fún mi àwọn láìkẹ́ ẹni ó wà mọ́ tó fọ́ ni níjọ́ tí n bá jàjà gbàgbọ́ wọn wọ́n á jẹ́ kí n mọ̀ pé bí mo ṣe gbàgbọ́ yìí inú àwọn dùn àwọn lè má jẹun mọ́ ìpè mo bá wọn sọ̀rọ̀. kìnìkìnìkìnìkìnì láti bó síbo kí ló ṣe wọ́n wọ́n dẹ̀ máa ṣọ̀kù ni wọ́n máa ṣòfò ni wọ́n máa rìn lọ ni. ìṣòwò náà dẹ̀ fààyè gbà wọ́n encourage gbogbo rubbish tí wọ́n bẹ́ẹ̀ sọ kí ló tó lè block number wọn látijọ́ yìí. èmi náà ò lè block number wọn because mi ò mọ máìndì wọn. ń ṣe láńgbáláńgbá nìyẹn wọ́n dẹ̀ tí wọ́n sẹ́gbẹ́ kan ó ń ṣòṣì nìyẹn àṣọfẹ́ kọ́kọ́ bá mi ni. ìtàn wá ṣe tó dùn mí jù lọ tí mo fi ń avoid number wọn ni pé wọ́n kàn pè mí lánàá ni bí ṣe gbàgùn wọn bá ní ọpẹ́ o pé mi ò lè mọ mood táwọn wà níbi táwọn wà yẹn wípé báwọn ṣe ń pè mí yìí tí mo bá wọn sọ̀rọ̀ sí ló dàbí ẹni pé àwọn rí picture mi lára ògiri táwọn ń wò wípé àwọn á sì lè sun àsọdọ́kàn sí i. inú wọn máa bàjẹ́ ni inú wọn ò ní dùn látàárọ̀ dálẹ́ àti pé kí ló dé tí wọn náà ń fààyè gba gbogbo kínní yìí nítorí Olúwa ti block number wọn ṣé o máa bá àwọn Yahoo Plus ṣe wà bí àwọn Sugar Mummy Plus náà ṣe wà nìyẹn nǹkan tí ò tí ì tó lára ẹ tí mi ò tí ì rí gbádùn tí mi ì tí ì rí yọfà òun ló fẹ́ kó lára ẹ ó fẹ́ kó fa ẹ ni wọ́n fẹ́ kó fa ẹ ní ó dẹ̀ lajú kalẹ̀. but baby tàbá bẹ́ràn wí ó yẹ ká bẹ́ràn wí náà ìwọ ló fà náà ṣé tó bá jẹ́ pé látijọ́ tí mo ti ń bẹ sọ̀rọ̀ pé jẹ́ kí àwọn òbí mi lọ mọ àwọn òbí ẹ̀ ká ṣe introduction everything dẹ̀ ṣe kí ni kó prem mo rò pé gbogbo nǹkan tá à ń ṣe yìí mi rò páyé lè wà fún. my darling mi ò tàn ẹ́ o ò tí ì lè mọ àwọn òbí mi báyìí. why. reason pọ̀ torí pé bí n ṣe wà yìí títí ẹ náà ni mò ń ṣe ó láwọn ìgbésẹ̀ kankan tí mò ń gbé lọ́wọ́ tí bá ti yanjú gbogbo ẹ̀ wàá lọ mọ̀ wọ́n ṣàgbádá àjọ máa wọ̀ ní aṣọ kan náà la máa wọ̀ á dẹ̀ máa ṣe nǹkan tá a ní í ṣe á dẹ̀ dọ́kọ àti ìyàwó. mo bó ṣe ń sọ látijọ́ yìí nìyẹn níjọ́ wo la fẹ́ dá sọ níjọ́ wo la fẹ́ rí lè fi wọ́ àsìkò tí ẹ bá ní láti ṣe nǹkan lásìkò náà ló máa ń níyì tó bá ti ń pẹ́ jù ó máa ń dọ̀sẹ̀ mọ́yàn lọ́wọ́ ni. a ti ń pé kí la fẹ́ lọ rí wọn gan-an fún òun nìyí every weekend I'm here. Yes now, I'm at your service, so kí ló kù tá tún wá káàkiri. Fọ́pọ̀ ẹ balẹ̀ tí ẹ náà ni mo ṣe ti màmá yẹn ni kò bá mi kọ́kọ́ ṣe. Bá mi block wọn sẹ́ẹ̀, báyẹn kọ́ lọ tán nǹkan sẹ́ni fi bá ẹ sọ̀rọ̀. Tí 12 bá ti kọjá, má máa pick call wọn. Kò tiẹ̀ lé, nọ́mbà wọn ni, block wọn. Block wọn fún ara, what rubbish. Ayé ìbá ti bàjẹ́. Iye atu, eléyìí ò kì í ṣe àgùntàn ẹ kó jáwọ́ bẹ́ẹ̀. Pemisire, ẹ̀fọ́ àbí wọ́n rán ẹni àbíwọ̀ ló ránra ẹ̀. Èwo làgbọ̀rọ̀ bí ní Ọ̀yọ́. Eléyìí ti di kolokolo tí àsọmọ ajá lọ́rùn. Tí ò gbọ́dọ̀ jà, Alájọkẹ́ ọ̀pọ̀lọ́ ni tí ò ṣe gbé mi fún ejò àfàyàfà bíi tiẹ̀. Èmi mo gbé eléyìí tán, ó wá fẹ́ fi gé mi jẹ. Tí ejò ẹ bá ròde ìjà kó má gbójúde ìjà lọ tèmi kọjá ṣùgbọ́n tí kìnìún tèmi bá ń bú tó ń bú ramúramù ẹranko wẹ́wẹ́ tiẹ̀ kó lọ pa lọ́lọ́ ṣọ́rẹ́ ni tó wo àgùntàn tèmi ni ó dé ti dandan kìíní. Irọ́ ló fi yẹn pa. Alájọkẹ́ ó jẹ́ má fi ojú ànáwó kù kẹ́gbẹ́ má bàa bọ́ ẹ láṣọ.
má ṣe o my God àpè wọn nìkan lọ́wọ́ mi má lọ ṣe bó ti ṣe kan tó ní ṣe kí ló tún dúró mú. má rù báyìí lóògùn ẹrù ẹni bá rù àwọn àwọ̀ mo bá ẹbí ni ìwọ ni kò máa lọ. èmi ni Pemisire dí lọ́wọ́ iṣẹ́ lọ́mọ tí mo bínú ara mi kí ló gbójúlé kò burú mo ti mọ nǹkan tí màá ṣe. aṣọ mi dà ọmọ yìí ti tilẹ̀kùn mọ́ mi ó ti tilẹ̀kùn mọ́ mi kí lọ́mọ yìí gbójúlé o. Agbára wo lọmọ yìí ní tó kọjá agbára mọ̀nà olórílẹ̀ ti lọ pàdé gbogbogbò ibi nílẹ̀ máa mọ́ bá mi pẹ̀lú aṣọ àmọ̀nà lára ọlọ́run wo ọmọ wo rí o aṣọ àmọ̀nà má ti ṣe. kí nìkan tó ń wá nínú ilé ìpàdé. ọjọ́ máyọ̀ ẹ̀tẹ́ ní kí n lọ ibẹ̀ ni mo lọ bí Pemisire ṣe wá bá mi bẹ́ẹ̀ ni bí ìtì ẹ̀ mọ́ bí tó ti rà agbára náà gbogbo ọ̀nà tí mo mọ̀ pápátá ni mo sá pàbó ló yá sí jẹ́ kí lè padà bọ̀ sí ẹgbẹ́ ni mo dé ní ẹgbẹ́ ni mo rà aṣọ mi. ó kó aṣọ ẹ̀ kí ló dé nínú ọbẹ̀ tó fi wà ru ọwọ́ báyìí ó wá gbaṣọ lọ́rùn ẹ̀ ó fẹ́ fi máa yé wa pé òun ti lágbára ju àwa ta fún lágbára lọ ó ti dà bí kún lóloko ni bí tàkúté ni àtijọ́ wà lẹ́nu ẹ̀ báyìí ọ̀yẹ́là Pemisire ibi tó bá wà kó farẹ́ ọ̀. lẹ́yìn ọbẹ̀ tí mo jẹ lé ní ṣá mi ò rọ́bẹ̀ tí mo tún lè jẹ á fẹ́ tó Monday kí n tó tún jẹ mi ó dùn. ó máa tàkà. torí mo rántí ńgbà tá Pemisire máa ń tàkà. tá a bá ń kọjá lọ tá a bá rí ẹbọ lọ́nà a máa ní ẹbọ ẹlẹ́bọ padà lẹ́yìn mi bí àtúrò ẹ̀ náà ni wọn náà ṣe tàkà bóyá o rẹ́bọ èmi gan jẹ́ kí n sí ẹ jẹ ẹbọ ẹlẹ́bọ padà lẹ́yìn mi kó tó bá ń bọ̀ skul lọ́la. yálà jà ẹbọ mi ní kankan. ẹ máa gbà mí Pemisire máa ń tàkà Alájọkẹ́ wọ́n máa ń tàkà ó ti fẹ́ gbọ́jú àwa tá a gbàgbára ní lọ́wọ́ nìyí ó ti fẹ́ gbọ́jú wa lọ nìyẹn ó ti dà ó ti dà Ṣùbọ́mi o Ṣùbọ́mi ibikíbi tó bá wà jáde sílé agbára káàbọ̀ kúrì ó máa jẹ́ṣẹ́ kan fún mi ní kíákíá báyìí ó máa lọ sí ọ̀dọ̀ Máyọ̀wá tí Pemisire ń fẹ́ tó lòun fi ń fọkọ. máa rè tó bá ti wá náà èmi náà máa make up pẹ̀lú ẹ̀. The money running stomach ni. Oh, and this place is quite far from home. Take time one go be. I'll join you soon. Why can't you go? All right, darling. All right. Má pẹ́ o. Kúnlẹ̀ máa nà ó. Ọkọ̀ agbára. Ó yá gbà. Kò gbé sí ọmọ Máyọ̀wá kò mú débi nísùn. Ń tó díẹ̀. Ó yá lọ kíá. Á gbà pé yín mú ju abẹ lọ. Ohun tí bàbá fi ju ọmọ lọ, á mọ̀ pé kò ṣe kékeré. Èmi ni máa fi mú. Kò ní dọ̀la. Silence! Oh,
ṣe ń bí. ìwọ gan-an lẹ́yìn kí n bèrè ìbéèrè àgọ́ yẹn lọ́wọ́ ẹ̀. ó ṣìnà ní iṣẹ́ tá a bá rán ikọ̀ ní kàn jẹ́ dandan ni kí n jíṣẹ́ tá a rán mi Pemisire yà fún mi. kí wàá ní Pemisire ní í ṣe látẹ̀kọ̀ ó mà ti tó bí 10 minutes tó ti lọ́kẹ̀. oúnjẹ tó jẹ ló jẹ́ gbòdì inú ẹ̀ tí ò fi tètè rí nǹkan tó lọ ṣiṣẹ́. àìmọṣẹ́ kọ orógùn ẹ ló máa jẹ́ kó tó rí bọ́mí wọn lálẹ́ ni. lè má gbà fún mi. bámi gbé wọlé bámi gbé bámi gbé bámi gbé. gbà wọlé. bámi gbé bámi gbé Pemisire bámi gbé Pemisire bámi gbé bámi gbé jàgbó fún mi Pemisire Pemisire. Papas. Go! Go! Mo sọ fẹ́. Mo bí wọn fẹ́. Madrid ojú yá rí. Máa bọ̀. Ọdún mọ́. Káàkó kọ̀kọ́ ayé sí ọlọ́run. Kóró ẹ̀pẹ̀sẹ̀. Pemisire. Alájọkẹ́. Ṣọlá ìtàn. Alájọkẹ́ tó fẹ́ tẹ́wọ́ gbogbo ilé. Wọ́n ìtọ́ wà lára ẹ̀. Dúró dè wá ń bí. Tó bá ti di alẹ́, gbogbo ẹgbẹ́ pátá àpàdé ń bíbá. Dúró dè mí mò ń bọ̀. Ṣé o ti gbọ́? Báwo lẹni mẹ́ta yóò ṣe dúró ní méjì méjì? Kàyéfì ńlá ni o. Àní báwo lẹni mẹ́ta yóò ṣe dúró ní méjì méjì? Kàyéfì ló jẹ́. Ara mi rírí, mo lórí olóńgbò látẹ̀. Kàyéfì ńlá ni o. Báwo la ó ti parí olórí láì sẹ́ni olórí níbẹ̀? Bẹ́ẹ̀ yọjú sọ́mọ, ọlọ́mọ ẹ̀ka ṣe orí burúkú. Àtẹ̀kọ́. Ara kéńgé nílé alára, kò sóhun wọn ò ní dálára tán nílẹ̀ wa. Bá ti ń ṣe nílẹ̀ wa. Pemisire, mo ṣe ní kí n wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni kó tí ò tètè ṣetán látẹ̀kọ́ ni. Pẹ̀lẹ́. Mr. Pen, bro, you can come. I'm so sorry. Oh, nílò lọ sí kíláàsì yìí. Yes, bro, just sorry. Oh, you're not rich. Sorry. Pẹ̀lẹ́. I'm rich. Okay, oh, máa rí pé ọ̀dọ̀ tẹ́lẹ̀ ọ̀. Pẹ̀lẹ́. I'm so tired. Pẹ̀lẹ́. Pemisire, kí ló dé kí ni mo ṣe fún ẹ? Tó wá kó mi láṣọ, tó dé mọ̀ páṣọ yóò gbọ́dọ̀ lọ́jọ́ mẹ́ta lára mi. Kí mo ṣe? Kó dẹ̀ máa wò ó, títí ẹ náà ni mò ń ṣe o. Kó lè dáa fún ẹ, kó má ṣerú ẹgbẹ́ ẹ, kẹ́gbẹ́ ẹ má pè ẹ́ ránṣẹ́, kó jẹ́ pé ìwọ ló máa pẹ́gbẹ́ ẹ ránṣẹ́. Kó lè la kó lè lu náà lèmi náà ń bá ká. Orin kan lè ṣe mí, ìkàlẹ̀ ṣe fún mi màámi. Ẹlẹ́ṣọ́ mi lóore, ẹlẹ́mú mi wọnú ẹgbẹ́ àwọn. Ẹgbẹ́ ẹbú, ẹgbẹ́ ìyà, ẹgbẹ́ ẹ̀sìn, ẹgbẹ́ adójútì ni màámi. Ṣẹ́gbẹ́ nìyẹn, ẹ ṣe mí lóore o, ẹ ṣe mí lóore rárá. Ó dáa, yọ nítorí tọ́lọ́. Mo fa mọ̀nà bẹ́ẹ̀, kó mi yọ nínú ìtìmọ̀ báyìí, kó dáṣọ mi padà fún mi. On one condition ni mo máa fi fún yín ní aṣọ yín nínú bíbá yìí. Tẹ́ bá ti aṣọ mi pé ẹ ṣe ẹgbẹ́ yìí mọ́, ẹ máa jáwọ́ nínú èmi àti yín, máa fún yín láṣọ yín, èmi àti yín, àjọ máa kúrò bíbá, àjọ máa lọlé. Ẹ ṣẹgbẹ́ àmọ̀nà wọn. Ó le díẹ̀, àwọn ẹgbẹ́ àmọ̀nà kò easy láti sáré filẹ̀ bẹ́ẹ̀ yẹn, wọ́n ní agbára. Màámi, agbára tó ń gbé nínú èyí ó ju agbára tó wà nínú yín lọ. Bẹ́ẹ̀ ni, agbára mi ju agbára yín lọ. Báwa náà lágbára náà lè lọ́wọ́. Ẹ̀yin kọ́ o, èmi ti pàdé èèyàn Ọlọ́run. Èmi ti pàdé èèyàn gidi tó ti ró mi ní agbára tó ti sèmi tó ti tú mi sè. Agbára yín kọ́ ni mò ń lò ó, màámi. Agbára yín kọ́, agbára mọ̀nà yín kọ́. Ṣé ẹ gbà kí n tú yín lẹ̀ àbí ẹ gbà? Ìtúbọ̀, nǹkan tó wà sọ pé kì í ṣe lọ. Ẹ̀ṣọ́ dọ́kan ìgbó nípa ẹgbà ṣá. Látọkàn mi náà ni. Ẹgbà tọkàntọkàn.
ṣé o ti wá rí ìtàn Alájọkẹ́ tá a kà kí n tó padà já sí ẹgbẹ́ tán ni kó wá wọ̀ ẹgbẹ́ ọ̀ngàn òwúlò fún torí ó padà fọ́ lójú ni ó rọ lápá ó tọrọ jẹ kódà ọmọ kan tó bí gan ó padà pàdánù ọmọ òun òun gan pàápàá ò rọ ọmọ sín ṣé o wá rí i pé ìbùkún Ọlọ́run ọba nìkan onímúnilà láì nílà lànú. Àǹtí mi gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún mi ni mo ti gbọ́ àmọ́ kí lè rò pé mo lè sọ fáwọn tán ní kí n wá wọnú ẹgbẹ́ yìí báyìí torí àwọn tá à ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn tó lówó tán jẹ́ èèyàn pàtàkì láàrin àwùjọ ni wọ́n torí ẹgbẹ́ yìí ẹgbẹ́ àkọyà náà pé kí lè rò pé mo lè sọ fún wọn báyìí pé mi ì ṣe mọ́ ni àbí kí ni kí n wá ṣe báyìí. ọmọ ìyá mi kò sí ní tó fẹ́ sọ fún wọn ju wípé o ò ṣẹgbẹ́ lọ ẹgbẹ́ tó dára jù tó lè ṣe bóyá kó lọ mọ́ṣáláṣí kó lọ jọ ẹgbẹ́ alásàlátù àbí kó lọ sí ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ obìnrin rere wà ń bẹ̀ ó dẹ̀ lè jọyìn ẹgbẹ́ ọ̀ṣà kò sẹ́gbẹ́ tó jọyìn níbẹ̀ tó ò jọyìn ní ẹgbẹ́ akọ̀yà kò sí ọ̀nà ń bẹ̀ sọ fún wọn pé ò ṣe ìbùkún Ọlọ́run ọba nìkan òun ló mú nílà láì fi làálàá sí o. ó dà mo ti mọ bí màá yẹ sọ fún wọn máa lọ sọ fún wọn náà ni pé mi ì ṣẹgbẹ́ kankan mọ́. má ṣẹgbẹ́ kankan. àdéhùn ẹgbẹ́ obìnrin rere àbí tó bá wù mí àwọn ẹgbẹ́ yẹn ṣe. ó ti tán. ó ti gbọ́ àǹtí mi ẹ ṣe ìyá mi ẹ ṣe ẹkú dìde. Aliba Zelimarket. ọ̀tẹ̀ send ọmọ kan tó máa ṣe é sìn wá ya picture àwọn celebrity Genevieve Ọmọtọ́lá Tonto Dike Fúnkẹ́ Akíndélé Fẹ́tí Àbálòkun wà wá gbé picture ayé ti ẹsẹ̀gbẹ́ tiwọn. $150 million. by the time tó bá máa ṣe jọ má gbàgbé aṣọ kan tó bá wọ̀ ní kó o gbọ́dọ̀ change ẹ̀ má change aṣọ o torí pàṣípàrọ̀ ògo ni by that time gbogbo ayé àbúyọ. Wọ́n tún ṣàmìtì ẹ̀kọ́ àdúrà Afọlábí lọ́kẹ́tọ̀ fi bí ọ̀la yẹ. Don't worry. It won't here. Next time, don't lie. Kíyèké ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi. ọ̀run ṣí. ọ̀run ṣí. ọ̀run ṣí o nítorí ọ̀rọ̀ mi. ọ̀run ṣí. Salima kele makele sama ya ne zama he kole makele na shi Ibukun Oluwa ni múnilà láì ní làlà kan nínú. Olúwa má jẹ́ n ṣiṣẹ́ bí erin kí má jẹ́jẹ́ ìlírí. Súré tètè kò ní kọjá lé àárín gbẹ̀rẹ̀ ẹni kú sáàjò. Olúwa jẹ́ n bẹ́gbẹ́ pé jẹ́ n bẹ́gbẹ́ pé